níṣe lọ̀rọ̀ máa dariwo ńlá táwọn èèyàn sì ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún nígbà tí balógun ìlú Òwu ní Ẹ̀gbá ní ìpínlẹ̀ Ògùn tó tún jẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ tó máa sọ ọ̀rọ̀ wípé ọ̀pọ̀ àwọn tó wà nínú ìjọba tó wà lóde lásìkò yìí àtàwọn aṣòfin l'Àbújá lásìkò yìí ló yẹ kí wọ́n gbàgbé sẹ́wọ̀n yìí pé kán fi wọ́n sẹ́wọ̀n kó sì gbàgbé wọn síbẹ̀ títí ayé nítorí ìwà jẹgúdújẹrá àti ìwà ọ̀daràn tí ọ̀pọ̀lọpọ̀ wọn ti wù. Lásìkò tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ń sọ̀rọ̀ lọ́jọ́bọ̀ tí í ṣe Thursday ọ̀sẹ̀ tó kọjá níbi ayẹyẹ ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe ní ìrántí olóògbé Dennis Joseph Slattery ọmọ bíbí ìlú Ireland ní òkè òkun lọ́hùn-ún nínú Ọbásanjọ́ mà ti sọ̀rọ̀ yìí. Ǹjẹ́ ta ló tiẹ̀ ń jẹ́ Dennis Joseph Slattery yìí? Dennis Joseph Slattery yìí ọmọ bíbí ìlú orílẹ̀-èdè Ireland ní gẹ́gẹ́ bá a ṣe sọ ṣùgbọ́n tó gbajúmọ̀ kọjá sísọ ní orílẹ̀-èdè Nàìjíríà nítorí pé ó mú wà lára àwọn òyìnbó tó mú ìrìnrere Jésù wá sí ilẹ̀ adúláwọ̀ pàápàá Nàìjíríà àti pé ọdún 1941 ìlú dé ìlú Ìlàwọ̀ Èkìtì níbi tó ti ṣe oríṣiríṣi iṣẹ́ ìrere torúkọ ẹ̀ sì rinlẹ̀ ní Ìlàwọ̀ Èkìtì àti gbogbo ilẹ̀ Yorùbá lápapọ̀ nítorí ipa ńlá tí Dennis Joseph Slattery tó jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn tó dá ẹgbẹ́ oníròyìn sílẹ̀ Nigerian Union of Journalists lórílẹ̀‐èdè yìí tó tún jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn tí ó dá ẹgbẹ́ tó ń ṣàkóso bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè sílẹ̀ lásìkò tí ó wà ní Nàìjíríà. Ọ̀pọ̀ palúmọ̀kò kódà tẹlifíṣàn Yorùbá tó tó bọ pé ọ̀pọ̀ àwọn iléèwé ló dá sílẹ̀ níbi tí àwọn èèyàn tó ti ń jẹ àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́. ṣá o Dennis Joseph Slattery yìí tí Ọbásanjọ́ tó fa àmì ẹ̀yẹ orílẹ̀-èdè Nàìjíríà International Honour tó fi dá lọ́lá yan OON lọ́dún 2001 ọ̀sẹ̀ tó kọjá ni wọ́n tó ṣe ayẹyẹ ìrántí ẹ̀ nínú èyí tí àwọn ẹgbẹ́ àwọn akẹ́kọ̀ọ́ ọkùnrin tó ti jáde nílé ìwé St Finbarr College tí Dennis Joseph Slattery dá sílẹ̀ tí wọ́n ṣagbátẹrù ẹ̀ ìlú Ọbásanjọ́ mà ti sọ̀rọ̀ yìí nínú gbọ̀ngàn Civic Center tó wà lágbègbè Victoria Island ní ìpínlẹ̀ Èkó. Ọbásanjọ́ ní jẹgúdújẹrá ó ti pọ̀ ní òṣèlú Nàìjíríà jù àti wípé ní ìgbà tí òun wà ní ipò ààrẹ tó ń ṣẹ̀ṣẹ̀ débẹ̀ ó láwọn àṣírí kan tú sóun lọ́wọ́ tó ń fi mọ̀ pé nǹkan kan o jẹgúdújẹrá ti pọ̀ jù. Ọkùnrin náà bàbá náà wá jẹ́ kó dì í mọ̀ pé nínú ìjọba tó wà lóde ọlọ́pàá àwọn tó ń ṣe ìjọba ìlú yẹ kán wà látìmọ́lé nítorí jẹgúdújẹrá àti àwọn ìwà ọ̀daràn tó ti wù sẹ́yìn. Bẹ́ẹ̀ ló lọ́pọ̀ àwọn tó ń pera wọn láṣòfin nílé ìgbìmọ̀ aṣòfin l'Àbújá náà ó ní ẹ̀wọ̀n ló yẹ kọ́pọ̀ wọn wà nítorí àwọn àṣemáṣe tó ti ṣe sẹ́yìn. Látìgbà tí Ọbásanjọ́ ti sọ̀rọ̀ lọ́rọ̀ ti di wàhálà àti ariwo ńlá o nígbà tí ọ̀pọ̀ àwọn èèyàn pàápàá àwọn alátìlẹyìn ààrẹ orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń sọ̀rọ̀ sí pé àjàlá ta ń nà ọ̀ṣẹ́bẹ́yìn náà nù wọ́n ní báwo ni Ọbásanjọ́ yóò ṣe máa sọ pé ọ̀pọ̀ àwọn tó ń ṣèjọba ló yẹ kán wà lẹ́yìn wọn. Wọ́n ní kí ló dé tí ò dárúkọ tàwọn tiẹ̀ tó ti ṣèjọba kọjá pàápàá òun fún rẹ̀. Wọ́n ní ṣáńgẹ́lì lọ́básanjọ́ ní Àbújá bọ́ látòjú ọ̀run àbí kóun náà kò ṣe àṣemáṣe kankan lásìkò tó fi ṣe ìjọba Nàìjíríà lágbádá fọdún 8 àti ti ológun fún bíi ọdún bíi 3. Wọ́n ní kí ló wá dé tí Ọbásanjọ́ tó fẹ́ máa yọ ara ẹ̀ tó sì ń bọ́ ẹnu àtẹ́lu àwọn olóṣèlú. Ọ̀rọ̀ yìí ló máa di wàhálà nítorí pé bọ́n ṣe ń bú Ọbásanjọ́ bẹ́ẹ̀ lára àwọn tó ń gbèjà pé òdodo ọ̀rọ̀ ìlú sọ àti pé òdodo ọ̀rọ̀ bí ìyálàyà àsọkúsọ ló ṣe máa rí tí ọ̀rọ̀ ọ̀hún tó sì ń di wàhálà ìfàǹfà àti àríyànjiyàn ńlá lórí ẹ̀rọ ayélujára dàsìkò yìí.